Mo kí wa kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Samuel Tèmítọ́pẹ́ Àkàndé, amúgbálẹ́gbẹ̀ẹ́ àti oníwàásù àwọn ọ̀dọ́ àgbà nínú ìjọ ti Faith Baptist Church ní Stadium area l'Ógbómọ̀ṣọ́. Mo fẹ́ lo àkókò yìí láti sọ fún wa nípa ohun tí Bíbélì sọ nípa níní ìdánilójú láti lọ sí ọ̀run. Gbogbo wa la mọ̀ pé a wà láyé yìí, ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé a fàyè yìí sílẹ̀. Tá a bá kúrò láyé yìí, ibo la yọjú sí? Ìyẹn ló jẹ mí lógún lówùúrọ̀ yìí tí mo fẹ́ mú ọ̀rọ̀ yìí wá fún ọ lówùúrọ̀ yìí. Bíbélì fẹ́ ká mọ àwọn òtítọ́ kan tí gbogbo wa nílò láti mọ̀ láti lọ sọ́run. Òtítọ́ àkọ́kọ́ tọ́lọ́run sì fẹ́ ká mọ̀ òun ni wípé gbogbo èèyàn ló ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Òun ní pé gbogbo wa ní ẹlẹ́ṣẹ̀. Bíbélì sọ nínú ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23, ó ní nítorí gbogbo èèyàn ló ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo èèyàn ló ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí túmọ̀ sí pé ìwọ àti èmi àti gbogbo ẹni tá a bí sáyé yìí àti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ìwọ béèrè pé báwo ni gbogbo wa ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀? A jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípasẹ̀ ìbí. Báwo ni ìbí náà ṣe jẹ́? Ẹni tá a kọ́kọ́ dá sáyé yìí, ara rẹ̀ ni gbogbo wa ti wá sí ayé, a sì ti jogún ẹran rẹ̀ ẹ̀ṣẹ̀ lára rẹ̀. Ta lẹni náà? Ádámù. Ara Ádámù gbogbo wa ti jogún ẹran rẹ̀ ẹ̀ṣẹ̀. Láti ìgbà náà, ẹni tá a bá ti bí sáyé yìí, ó ti di ẹlẹ́ṣẹ̀. Bíbélì fìdí eléyìí múlẹ̀ nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 12. Ó ní nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ipa ọ̀dọ̀ ẹnìkan wọ ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ti ipasẹ̀ Ádámù wọ ayé. Gbogbo wa tá a sì wà láyé yìí, a wá láti ipasẹ̀ Ádámù àti di ẹlẹ́ṣẹ̀. Afẹ́ tí wọ́n bá bí nípasẹ̀ ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ló kù. Tó bá ti lè bí ọ nípasẹ̀ ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin, ìwọ náà ti dogun ẹran rẹ̀ ẹ̀ṣẹ̀. Kì í ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ ẹ̀rọ tó pa yóò wá sọ ọ́ dẹ́lẹ́ṣẹ̀ mọ́. Ó ti di ẹlẹ́ṣẹ̀ gangan. Ìtorí pé Bíbélì wa ti sọ pé gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí, ó wá mú mi lọ sí ìkejì èyí tí mo fẹ́ fi hàn wá. Ohun kejì tí mo fẹ́ fi hàn wá ni pé èrè ẹ̀ṣẹ̀ wa. Bíbélì fi yé wa pé a jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó sì sọ pé èrè wà fún ẹ̀ṣẹ̀ wa. Gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, Bíbélì sọ nínú ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23, ó sọ wípé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ìyẹn túmọ̀ sí pé gbogbo èèyàn ti ṣẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tá a sì ṣẹ̀ yìí, a ní èrè fún ẹ̀ṣẹ̀ wa. Kí ni Bíbélì sì pè èrè ẹ̀ṣẹ̀ wa? Ó ní ikú. Ẹ jẹ́ sáré túmọ̀ ikú fún wa. Ikú ó jẹ́ ìyapa. Téèyàn bá kú láyé yìí, tó bá kúrò láyé yìí, tó bá ti kú, ẹni tó wà pẹ̀lú gbogbo àwa tá a wà láyé yìí kò sẹ́ni tó fẹ́ bá ní nǹkan kan ṣe papọ̀ mọ́. Mo tẹ̀ máa ń sọ, mo máa ń lo àpẹẹrẹ yìí pé téèyàn bá kú, tí a bá lálàárí gan, ẹ̀rù ó máa bàyàn. Àbí téèyàn bá wá ń lálàárí òkú ní gbogbo ìgbà ní èrò ti Yorùbá nù o, yóò mọ sọ pé ṣé òun náà ti mọ súnmọ́ kú báyìí, àbí bẹ́ẹ̀ kọ́? Ìyẹn fi ń yé wa wípé ẹni tó ti kú ó ti yà kúrò lọ́dọ̀ àwọn èèyàn. Bíbélì wa ń fi òye yẹn yé wa pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó sì jẹ́ gbogbo wa, táwa náà bá kú, tá a bá kúrò láyé yìí tá a kú, á kú ikú kejì. Ikú wo ni? Ikú ìyapa kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé àní sí níbi tí Ọlọ́run wà. Tá a bá sì ti sí níbi tí Ọlọ́run wà, ibo lèèyàn wà? Ọ̀run àpáàdì, nítorí ibi méjì ló wà, ọ̀run rere àti ọ̀run àpáàdì. Tó o bá sì sí níbi tí Ọlọ́run wà, a jẹ́ pé ọ̀run kejì ló wà tó jẹ́ ọ̀run àpáàdì. Méjèèjì ló wà títí láé. Ìkan náà ọ̀run rere títí láé ni, ìkejì ọ̀run àpáàdì títí láé ni. Ṣùgbọ́n kí ló lè mú wa kúrò láti ọ̀run àpáàdì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tá a lè wà pẹ̀lú rẹ̀ títí láé? Báwo ni kí ló lè fún wa láǹfààní náà? Òun náà ni ká ní ìdánilójú pé a ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa. Torí kò sí ọ̀nà mìíràn tá a fi lè ní ìdánilójú láti lọ sọ́run àfi Jésù Kristi nìkan. Bíbélì fi yé wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stólì orí 4 ẹsẹ̀ 12. Bíbélì sọ wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a ti fi fúnni, èyí nípa èyí tí a lè fi gbà wá là. Orúkọ kan ṣoṣo náà ló wà ní abẹ́ ọ̀run tá a fi lè gbà wá là. Orúkọ náà sì ni orúkọ Jésù. Ìyẹn túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ yóò lè ní ìyè àìnípẹ̀kun. Bẹ́ẹ̀ sọ pé Jésù fúnra rẹ̀ sọ wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni ò lè dé ọ̀dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Bíbélì tiẹ̀ sọ fún wa nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Bíbélì fi yé wa wípé, ó sọ fún wa wípé ẹni tí ó gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè, ẹni tí kò gbọ́ ọmọ gbọ́
kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Ìyẹn túmọ̀ sí pé tó o bá fẹ́ lọ sọ́run, o gbúdọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. O gbúdọ̀ mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ. O sì gbúdọ̀ mọ ìfẹ́ Ọlọ́run sí ọ. Kí sì ni ìfẹ́ Ọlọ́run sí ọ? Jésù Kristi. Òun nìkan ló wá sáyé yìí láti san gbèsè ẹ̀ṣẹ̀ wa. Kò sí ọ̀nà mìíràn tá a fi lè ní ìyè àìnípẹ̀kun àfi tá a bá gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Bíbélì tiẹ̀ fi yé wa nínú ẹsẹ̀ Bíbélì tá a mọ̀ dáadáa. Ó sọ fún wa wípé nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò lè ní ìyè àìnípẹ̀kun. Ìwọ náà wà lára ẹnikẹ́ni. O lè gbàgbọ́ lónìí kí ìwọ náà má bàa ṣègbé kó o lè ní ìyè àìnípẹ̀kun. Kí ló ṣe pẹ̀lú Jésù lónìí? Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù wá sáyé láti san gbèsè rẹ, sì gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Báwo ló ṣe gbàgbọ́? Sọ fún Jésù pé mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Sọ fún pé mo mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí mi. Sọ fún pé mo fẹ́ gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi. Ìwọ náà sì lè ní ìyè àìnípẹ̀kun tó bá lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé púpọ̀.